Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ́. A kú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ayọ̀, ọ̀sẹ̀ àlàáfíà, ọ̀sẹ̀ ìdùnnú ló máa jẹ́ fún èmi àti yín. Happy New Week. Èní ni June 11, 2025. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún ẹ̀mí yín àṣepúpọ̀ ọdún láyé. Gist tá a gbọ́, ṣe mọ̀ pé nínú previous gist mi mo sọ fún yín pé Queen Naomi wọ́n lọ sí Morocco. Picture wọn lè ń rí tí mo gbé wá sí orí screen yẹn ní Morocco. Wọ́n lọ pẹ̀lú Bishop Funke Adéjùmọ̀ Felix. Wọ́n lọ ṣe Christian retreat. Wọ́n dẹ̀ ní bàbá wẹ̀rẹ̀ ńlá ló sponsor retreat tí wọ́n lọ ní Morocco, $30,000. Ẹ̀yin èèyàn lé, kí ló dé tí bàbá wẹ̀rẹ̀ náà lè sponsor retreat Queen Naomi? Nǹkan tí ò yé mi nìyẹn, ìyàwó wọn ni. And nǹkan tó máa ń dùn mí jù ni pé tó bá jẹ́ pé àwọn ìkan nínú àwọn sisi wa iná fẹ́ ṣe nǹkan tí bàbá wẹ̀rẹ̀ ńlá bá sponsor ẹ̀, a ní gbọ́ ariwo, a ní gbọ́ ẹjọ́, a ní gbọ́ ìjà. Ṣùgbọ́n tó bá ti jẹ́ ọ̀rọ̀ Queen Naomi báyìí ni wàhálà bẹ́ síta nìyẹn. Wọ́n ní bí àǹtí wa kan bó ṣe gba ọ̀dọ̀ parọ́pò lọ nìyẹn tó lọ ru ẹjọ́ oríṣiríṣi nípa retreat tí Queen Naomi lọ ní Morocco, bí kábíyèsí ṣe ná $30,000 láti fi sponsor Queen Naomi lọ sí Morocco. Wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní ó ya parọ́pò lẹ́nu nígbà tá àǹtí wa ìmú ẹjọ́ ìwà. Wọ́n ní parọ́pò ń béèrè lọ́wọ́ ẹ pé kí ni o fẹ́ káwọn ṣe? So ìwọ lè wá sí ilé àwọn ní ìsìn kó wá máa rojọ́ pé kábíyèsí o béèrè owó lọ́wọ́ wọn wípé o fẹ́ lọ sí Dublin, wọn ò fún ẹ lówó, wọn sponsor ẹ. Ṣùgbọ́n Queen Naomi lọ sí Morocco, kábíyèsí gbé $30,000 sílẹ̀ láti sponsor retreat wọn lọ sí Morocco. Ipe kí ló fa ẹjọ́, kí ló fa wàhálà nínú yẹn? Pé ṣe bí ọ̀dọ̀ family ẹ ló máa ń kẹ́jọ́ lọ. Kí wá ló dé tó kẹ́jọ́ lọ sọ́dọ̀ family ẹ tó yẹ pọ́dọ̀ àwọn lè ó wá kẹ́jọ́ wá? Wọ́n ní in fact wọ́n ní the way bí parọ́pò ṣe bá sọ̀rọ̀. Ó yẹ kẹ́ tí máa ń tí wá yẹn. A ní láti dárúkọ. Ṣé mọ̀ pé àwọn ò kí ń dárúkọ lórí channel yìí? Ṣùgbọ́n tá bá ti sọ̀rọ̀ ó yẹ kẹ́ tí mẹ́ni tó lè jẹ́. Wọ́n ní àǹtí wa àwọn ẹjọ́ tó wá rò, àwọn ẹjọ́ bẹ́rìbẹ́rì. Wọ́n ní parọ́pò ní kó má ever wá sí ilé àwọn láti wá má ro irú ẹjọ́ báyìí, láti wá ro irú ẹjọ́ báyìí fún àwọn ọmọ. Ipa wọn ò wá interested láti máa gbọ́rú ẹjọ́ báyìí. Ipe kí ló dé tó yẹ pé every time tí kábíyèsí bá ti ṣe nǹkan fún Queen Naomi náà máa ń fa wàhálà, náà máa ń ro ẹjọ́. Obìnrin yìí ibo ló ń lọ? Jẹ́ pé kó lọ ṣe ọ̀rọ̀ Ọlọ́run, kó lọ fún retreat ọ̀rọ̀ Ọlọ́run lọ. Kì í ṣe pé bóyá ó ń lọ fún vacation ààrẹ àbí bóyá ó ń lọ sí vacation láti lọ gbádùn ààrẹ. Wọ́n lọ nípasẹ̀ orí ọ̀fẹ́ tí Ọlọ́run tó fi sínú ayé wọn láti jèrè ọkàn ni. Ipe kí wá ló dé tó jẹ́ pé ẹjọ́ pé kábíyèsí náà owó ló máa rò. Ṣé wọ́n ló ṣiṣẹ́ owó sí kábíyèsí lọ́wọ́ ni? Àbí kí ni wàhálà àti ẹ gangan nínú ọ̀rọ̀ yìí? Wọ́n ní parọ́pò ní kó má wá ro àwọn ẹjọ́ báyẹn ní ilé àwọn ọmọ. Ipa wọn ò wá interested nínú irú ẹjọ́ báyẹn. Ipe ọ̀rọ̀ kékeré báyìí ó ti máa gbé lọ sọ́dọ̀ family ẹ̀. Ọ̀rọ̀ kékeré báyìí ó ti máa gbé lọ sọ́dọ̀ family ẹ̀. Ipe ṣé family ẹ̀ tó lọ ń ro ẹjọ́, tó lọ ń gbé ẹjọ́ báyẹn, ṣé wọ́n fẹ́ na kábíyèsí ni? Àbí wọ́n fẹ́ pàṣẹ fún kábíyèsí? Ipe nǹkan tí ò yé àwọn nìyẹn pẹ̀lú ọ̀rọ̀ family ẹ̀ tó máa ń lọ. Ipe díẹ̀ báyìí ó ti lọ. Kékeré báyìí ó ti lọ, ọ̀rọ̀ kékeré báyìí ó ti gbé lọ. Ipe sòwò mọ̀ ipá wọn wà nínú live ọmọ àwọn ló ń gbẹ́jọ́ lọ sọ́dọ̀ àwọn family ẹ̀. Wọ́n ní parọ́pò ṣọ̀nà ẹ̀ ni o. Ipa wọn ò wá interested nínú àwọn ìjọba yẹn mọ́. Ẹ̀yin èèyàn lé, oríṣiríṣi nǹkan ni à ń gbọ́. Oríṣiríṣi nǹkan dẹ̀ ni à ń rí lórí ọ̀rọ̀ àwọn sisi gbogbo yìí. Àìmọye invent ní kábíyèsí
náà ti sponsor. Tí àǹtí wa tó kẹ́jọ́ lọ igan àìmọye event ní kábíyèsí ti sponsor tó yẹ pé àgbọ̀ a kò máa rí wọn lórí social media ni. Recently la gbọ́ tí wọ́n launch ìwé kan, àwọn àti ará ìlú wọn yẹn tán jọ wá láti ìlú wọn, ó yẹ kó yé yín, wọ́n jọ launch ìwé fún bàbá Erin ńlá. Ṣé ọ̀fẹ́ ni wọ́n launch ìwé? Ẹ mọye tó máa bá dé láti launch ìwé, odindi ìwé tí wọ́n ya picture kábíyèsí síwájú ẹ̀ báyìí. Ẹ mọye tó máa bá dé àgbẹ́jọ́ yẹn o. Ṣé kábíyèsí ò ní gbowó sílẹ̀? Kábíyèsí á gbowó sílẹ̀ for sure. Ṣùgbọ́n tó bá ti jẹ́ ti Queen Naomi báyìí, ẹjọ́ ni. Ẹjọ́ ṣáá ni lórí ọ̀rọ̀ Queen Naomi. Ẹ fi ẹni ẹlẹ́ni sílẹ̀. Àwa ń gbọ́ pé àwọn kan nínú wọn náà wọ́n ń dìtẹ̀ wípé Queen Naomi sá lọ ni. Wípé bí Queen Naomi ṣe máa ń méré nìyẹn tí pressure bá ti pọ̀ jù. Queen Naomi ò sá lọ, bó náà ń sá lọ. Queen Naomi lọ láti lọ jèrè ọkàn ni, and she's coming back. Kò sí ẹni tí ó máa ní kí Queen Naomi má padà wá sí ayé ẹ̀, nítorí pé Ọlọ́run Elédùmarè òun ló ń bá Queen Naomi ja ìjà wọn, kì í ṣe ènìyàn. Wọn ò dẹ̀ ní pressure kankan, kò sí pressure kankan tẹ̀ ń fún wọn. Wọ́n ní pé nítorí wọn accept àwọn nǹkan ritual, pé pressure yẹn ti pọ̀ jù ní Queen Naomi fi sá lọ. Wọ́n ní kan nu wọ́n ní òun ti lọ gbàdúrà, ẹni tó bá máa lé onídìí ẹrù kọ́lọ̀ ń lè dànù. Kò sí èèyàn kankan tí ó máa ní kí Queen Naomi má padà wá sí ilé ọkọ ẹ̀. Queen Naomi is coming back. Kò dẹ̀ sẹ́ni tó lè dí wọn lọ́wọ́. Ọlọ́run Elédùmarè ló ń bá wọn jàjà wọn. Ó dẹ̀ ti jà ìjà yìí. Ó ti jà tán. Nǹkan díẹ̀ báyìí tó kù ní agbára Ọlọ́run náà máa parí ẹ̀. Ṣé ẹ mọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tó yẹ pé ó máa ń mú ìrẹ̀wẹ̀sì báyàn? Queen Naomi ò ní time fún rárá. She have the faith and she have the belief. Ìpè Ọlọ́run tó bẹ̀rẹ̀ gbogbo àwọn kinní òun ló máa parí ẹ̀ fún wọn. Tó bá jẹ́ pé ẹni tó wà depressed ni, ṣé ó máa lóun fẹ́ lọ ṣe iṣẹ́ Ọlọ́run? Ṣé kò ní jókòó sínú yàrá kó máa ronú kó máa sunkún? Ṣùgbọ́n I like her faith. Bí ọmọ Ọlọ́run ṣe máa ń jagun nìyẹn. Bí ọmọ Ọlọ́run ṣe máa ń ṣe nìyẹn. Ọmọ Ọlọ́run máa ń ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run ni. Ìtorí ẹ̀ ni Queen Naomi ṣe ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run tí wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú ènìyàn. Ẹ̀yin èèyàn lé. So bí a ṣe gbọ́ nìyẹn, wọ́n ní owó tí bàbá Erin ńlá fi sponsor retreat wọn, wọ́n ní ẹ́díkì ló ń jẹ́ fún wọn pé ẹjọ́ yẹn náà tún rò. Mi ì mọ̀ bóyá ọkọ ẹ̀ ò ní tọ́jú ẹ̀ ni. I just don't understand. Gbogbo yín lẹ jókòó sínú palace ẹ̀ lẹ̀ ń gbádùn náà, tọ́jú yín náà ń ṣe gbogbo ẹ̀. But tó bá ti jẹ́ ti Queen Naomi ni wàhálà ni. And ó better kẹ́ ẹ tètè accept fate yín, nítorí pé ẹni yìí kò tiẹ̀ rí ti yín rò rárá. Queen Naomi ò ní time fún side talk, kò rí ti yín rò rárá. Wọ́n fèsì nǹkan tán wáyé wá ṣe ni. Ọlọ́run dẹ̀ ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run tó dẹ̀ ràn wọ́n lọ́wọ́ kò dé padà lẹ́yìn wọn. Ẹ̀yin èèyàn lé, mo ní kí n mú update wá fún yín ni o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run, gbogbo àwọn nǹkan tẹ́ bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Bí mo ṣe máa ń sọ fún yín, allegedly ni àwọn nǹkan tá a gbọ́ nípa ọ̀rọ̀ bí wọ́n ṣe lọ sọ́dọ̀ Ropo. Mi ò bá bàbá Erin ńlá àti Ropo gbé. Nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ọlọ́run á wà pẹ̀lú kábíyèsí. Gbogbo bí wọ́n dẹ̀ ṣe ná owó tán fi sponsor Queen Naomi yìí, ìlọ́po lọ́lọ́run máa dá padà fún wọn. Queen Naomi tó dẹ̀ lọ sí MOROCCO láyọ̀ àtàlàáfíà ni wọ́n á dé ní agbára Ọlọ́run. Gbogbo nǹkan tó dẹ̀ kù tó yẹ kán ṣe nípa fún mu ritual àwọn ní agbára Ọlọ́run, Ọlọ́run á parí ẹ̀ pátápátá. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. Tó bá tún dọ̀la, màá mú update wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ gbogbo yín o. Orúkọ mi ò yí padà. Mashola ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist.
politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọ̀la yín á máa lọ. Prize giveaway wa ó ń bọ̀ ní July 15. Ẹ máa gbáradì. Ẹ máa watch àwọn gist wa so that tá bá ti mọ yín kẹ́ ẹ kọ ibi fídíò tá a ṣe tá a ti mọ yín kẹ́ ẹ kọ sílẹ̀ ní agbára Ọlọ́run. A bá wa láyọ̀ àtàlàáfíà. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.